ní sọlá owó èmi náà kébí náà ṣe dókítà alábẹ́rẹ́ ọpọlọ mi ò gbé gbẹ́rẹ́ ọlọ́gọ̀ torí èmi ìdẹ́tẹ̀ rántí nǹkan àti torí ìtẹ̀ náà ni. a bẹ̀rẹ̀ ní nǹkan bíi ọdún 1999 ìlà bẹ̀rẹ̀ àmúlérè àmọ́ gbò di ọdún à ń bá bọ̀ ìwádìí ó di ọdún 2010 agbésórí Facebook 2007 mọ́ ọkọ̀ kírẹ́tì Facebook kan lórúkọ tèmi gangan Lájí Abbas àmọ́ gbò di July 2010 a kírẹ́tì ìtàn Yorùbá ìgbà náà kò tiẹ̀ tí ì sí live video kì í sí kankan ju wípé kákan kọ̀ọ̀kan ká ṣe gbogbo ẹ̀ lọ à ń sọ ìtàn ṣùgbọ́n mo máa ń rí kíní kan ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ń sọ ìtàn àpépa àti irọ́ kíta ọba àlejò wọ́n wà á bẹ̀rẹ̀ sí ní ibú mọ́ wọ́n lè ní mẹ́yẹ òkun adé ó ní àdó kan tó bá ti ju àdó ńlẹ̀ àwọn àlùjẹ̀nú ọ̀tẹ̀ jáde ni wọ́n bá máa jagun lọ irọ́ làwọn tí ń lọ́lọ́mọ ogun lẹ́yìn kò bá má ti kó yẹn lógún oríṣiríṣi àlọ́ mo wá rí pé rárá o àwọn bàbá wa èèyàn ni wọ́n tí wọ́n lo sáà wọn tí ń sì gbọ́gbọ́ àtinúdá ẹjẹ́ àrùn àwọn bàbá wa yìí bí wọ́n ṣe rí kákó ẹ̀kọ́ kí sí gbà kàn fẹ́ sọ̀tọ̀ pé wọ́n jagun bó wọ́n ṣe tẹ̀lú bó wọ́n ṣe ṣòwò bó wọ́n ṣe wọn aṣọ bó wọ́n ṣe wọ aṣọ nínú tan Aláàfin Agbólú Ajé níjọ́ tí ọba Ẹlẹ́wì Òdù wá gbogbo àwọn èèyàn tí wọ́n sọ̀tàn iná wọ́n sọ̀tàn ń wípé Aláàfin pé àwọn ahunṣọ ní Ọ̀yọ́ wọ́n ń mú aṣọ tó ṣe pé kò tí ì sírú rẹ̀ rí lẹ́yìn náà àríwú rẹ̀ mọ́ iṣẹ́ ọpọlọ àwọn bàbá wa nù yàtọ̀ sí àlọ́ ọ̀sáré kàbàkàbà àbí ọ̀tẹ̀wọ̀n rọ̀ gbogbo yóò lè à ń ṣe òpin yà láàrin rẹ̀ á sọ fìtàn ṣe rí á sì fìtàn ṣe gbé tí ìtàn bá sọ pé ìjọ tí Ìbàdàn lọ ogun ọjà jẹ Ìbàdàn bì èmi Ààrẹ Lájí Abbas ó sọ ilé ẹlẹgbẹ́ lẹ́nu bàbá mi Olóyè Arúlógún pé bàbá àwọn oníyọ ọdún tó lò nílọrin ọpẹ́lọpẹ́ ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́. Aláàfin ni bàbá wa Arúlógún tẹ́mi bá wá sọ lóòótọ́ bẹ́ẹ̀ táwọn ìbá wá pèpè ẹgbọ́ wọn ni wọ́n mú bàbá yín sí kẹ́kùn nílọrin bóò ni ó ṣe rí ṣùgbọ́n ìtàn ni ọjà máa jẹ èèyàn máa jọjà méjì náà lógún Ìbàdàn lógún Jábàrà àwọn bàbá wa ló jókòó yìí àwọn ìdílé jagunjagun ni wọ́n máa tójú wa níláwọ̀ àwọn Ẹ̀gbá ìjọba wa náà ó sì sọkọ fún Ẹ̀gbá lógún Ìpẹ́rù àwọn Ẹ̀gbá dání pé ká kó ògèrè ká kó Ìpẹ́rù ni bàbá rúbi imú rẹ̀ dé ni wọ́n fi ń kú bàbá wa lákànlẹ̀ bí ọ̀rọ̀ ṣe rí nù. Ádẹ́rì wọ́n máa ń sọ wọ́n lè mú mi ni wọ́n lè ṣépè ni àmọ́ wọn ò lè bà ìtàn yìí jẹ́. Ọdún kẹẹ̀ẹ́dógún tá a ti wà lórí social media ní ìgbà ìwé ilé ẹjọ́ ìgbéra ẹ̀sùn kọ́ọ̀tù olórí ìtàn tó sọ. Torí àkọ́kọ́ mo gbọ́ Kùránì yìí pé Ọlọ́run ó bí ọ ojú rẹ àtẹnu rẹ má sọ tó onímọ̀ pa rẹ níwọ̀n ìgbà tá a bá ti rẹ́rìí kò sẹ́rìí kò sọ̀rọ̀ ní tẹ́rìí bá ti ń bẹ ọ̀rọ̀ ń bẹ ọ̀pọ̀lọpọ̀ kan làwọn èèyàn máa sọ ẹgbẹ́ tí bàbá wọn Olóyè Arúlógún sọ Aláàfin ló ní Ìbàdàn Olúbàdàn lọ́dọ̀ Ọ̀yọ́ torí wípé ìtàn yé àwa béèyàn bá ń bú Olúbàdàn Aláàfin ní bú béèyàn bá ń bú Aláàfin Olúbàdàn ní bú Ọ̀yọ́ ni wá Ọ̀yọ́ ò ní wá. Bàbá yẹ̀yẹ́ tí wọ́n bẹ ní kalẹ̀ ibi tí pálásì Olúbàdàn wá wà ń bì Òkè Àrẹ̀mọ wọ́n pè é ibẹ̀ ni bàbá wa Láwálì amúbí ẹyẹ agogo òjò bẹ́ẹ̀ bá dé mẹ́ta tí Láwálì sì pé ń bẹ̀ mẹ́ta wọ́n bàbá wa pé bàbá wa lọ́yọ̀ọ́ bàbá lọ jẹ Aláàfin ilé láti tó rọ bàbá wa ilé yìí ogún wa ni o ọmọ bàjẹ́ torí téèyàn bá débẹ̀ èyí ò rí táwọn bàbá wa ṣe pop táwa ń ṣe o á
á rí bí omi bẹ́ẹ̀ mo ti ṣe fídíò ẹ̀ á rí tóbi pé tá a bá mú ibi ìrẹ́fín mi ò bá lè mú ilé bàbá wa Láwàní agbóhùn ọjà mi ò bá lè mú ní 1 to 3 láwọn ilé ẹjọ́ láwọn kan ṣẹ̀ǹbáyé tọ́jú ogún wa nìbàdàn ara tó so wá pọ̀ lọ. Bàbá wa tí wọ́n jẹ́ bí bàbá wa Arúgbógun ṣe wí ilé ni wọ́n wá. Kájọ oríṣiríṣi làwọn èèyàn máa ń sọ. Mi ò gbé ọba kan lórí ọba kan, àjùlọ ọba kọ́ lè ní sọ, ìtàn lè ní sọ. Kò sẹ́ni tó promote ìtàn ọ̀fẹ́ tó mi. Ẹgbẹ́sì ló ń promote ìtàn ọ̀fẹ́ tó mi. Ó ń tọ̀ wọ́n jáde wá. Ìjọ mo ti ń promote Ifẹ̀ tí mo ń sọ pé ìtàn ọ̀fẹ́ tó ṣe rí mi ìyọdún báyìí ló ti lò iṣẹ́ ìwádìí báyìí wọ́n ti ṣe ìdí ẹ̀rọ píríkọ́sì kan ní 2500 years ni wọn ò fún mi gbà náà o. Ọwọ́ adìbí pé Ọ̀yọ́ empire ń bẹ ní wàhálà bá dé sáwà àtàrọ ni. Nígbà gbogbo ẹ̀ lé ní ọba kankan tí ń dáàbò bo tìkútòrò ilẹ̀ Yorùbá ikú bàbá Yèyé Aláàfin Ọ̀yọ́. Gbogbo òní àkọọ́lẹ̀ ló sì ló wà, gbogbo àwọn ọba náà wọ́n sì mọ̀. Ìdí nìkan pé tá a bá sọ̀rọ̀ lè rọ́pa àṣẹ̀ǹbáyé kan kí wọ́n jáde kí wọ́n lè dá aṣọ òní bẹ́ẹ̀. Lẹ́nu ọjọ́ mẹ́ta kan tún gbé súnmọ̀ ní ọ̀rọ̀. Mo sì sọ fún wọn mo ní èmi mọ ibi tí ẹkùn mẹ́rin la pín Ọ̀yọ́ sí. Èmi ò tí ì sọ̀rọ̀ pọ̀ Ọ̀yọ́ empire. Ẹkùn mẹ́rin tá a pín Ọ̀yọ́ sí tí wọ́n bá dá gbogbo àwa tá a pín ilẹ̀ Yorùbá lónìí ní stéètì mẹ́fẹ̀ẹ̀fà stéètì mẹ́fà á ti wá mú Ẹdó, Delta àti Kogi àti Kwara mọ́. Ọ̀yọ́ ikú bàbá Yèyé Aláàfin Ọ̀yọ́ ó kó sí ìtọ́jú orí bẹ́ẹ̀ láti Òkè Ọ̀nà mẹ́ta làwọn ẹ̀ka méjì lọ́mọ Aláàfin nínú wọn Àkúrá àti Òkè Ọ̀nà. Àwọn aláké ni wọ́n sọ ọmọ Aláàfin ilé ọdún láké ọdún lóko òkò jáwé náà lòkò ọ̀ràn míyàn. Aláàfin ló ní wọn nígbà wọn kẹ́ ni wọ́n ń jẹ kàkà fún bẹ́ẹ̀ wọ́n ní wọ́n fi kọ́sẹ̀ ilé bàbá wọn inú ìsọmọ àjò. Oyè táwa náà fi bẹ̀rẹ̀ nígbà àkọ́kọ́ tún oyè ń bàdàn. Bàbá wa mọ́yè ohun adé kò tó oyè. Ìlú lọ́kàlùkù ní káàpù àwọn alágbára ni wọ́n jọ ń ta kàngbọ̀n. Nígbà òde ayé Olúyẹdùn ọmọ Àfọ̀njá Kakanfò làwọn náà fi bẹ̀rẹ̀ ń bàdàn. Àmọ́ kéèsì Kakanfò tálàfin fi jẹ àwọn ni wọ́n lò fúnra àwọn ní Kakanfò Olúyẹdùn ọ̀tún òsì. Nígbà òde ayé Ìbò Olúyọ̀lé oyè tí Ìbàdàn ń lò lónìí o Ìbò Olúyọ̀lé ló pilẹ̀ rẹ̀ àjẹ́ǹtì kú ìgbà tó ti Baṣọ̀run lọ́wọ́ agbélànà oyè lẹ̀ oyè Ọ̀yọ́ tààrà ni títí wá di ọdún 1910 láyé bàbá wa Akíntayọ̀ eléèké ìgbà làwa bẹ̀rẹ̀ sí ní làwa ẹsẹ̀ wa mọ́yẹ̀ wọnú oyè Ìbàdàn atúmúlòyè Ìjẹ̀bú Ìkọ́làbà ó tún wọ̀ ṣùgbọ́n ogun tá à ń bá bọ̀ títí dáyé àwọn òyìnbó oyè Ọ̀yọ́ ni. Ilẹ̀ Aláàfin ọba bẹ̀rẹ̀ láti ilẹ̀ Ẹ̀gbá Odò Ọ̀nà ọba àgbà bẹ́ẹ̀ ọlọ pẹ̀lú Aláwọ̀ gbogbo ẹ̀ ló ti di ilẹ̀ Ìbàdàn lóyè tó fi lọ dé Ẹdẹ wọ́n fi ṣe ààlà láàrin àwọn Ìjẹ̀ṣà wọn lò sógbó Àtaọ́ja ló lò sógbó kò dé Ìkirè níjọ́ kò dé Àpòmù níjọ́ Ifẹ̀ ni Àtaọ́ja àwọn Ìjẹ̀ṣà wọn ní Òṣogbo ó wá padà bẹ́ẹ̀ ẹjá máa fọkẹ̀dé o torí wípé màá sì draw máàpù yẹn á gbé jáde láti Ẹdẹ ló máa fi lọ dé Ọ̀fà ní Kwara ló máa fi lọ dé Jẹ́bà odò Jẹ́bà ẹni pé Jẹ́bà rè Ọ̀yọ́ ilé tá a tún pè ní Ọ̀yọ́ ọ̀rọ̀ tá a pè lọ́yọ̀ Àjàkà ẹgbẹ́ kan náà ni lọ́wọ́ àgbà bẹ́ẹ̀ lọ dé Àjàṣẹ́ àwọn kókó tó fi wá lọ wọ Àjàṣẹ́ ti kí Àjàṣẹ́ ní Kútọ́lù sábẹ́ kókó tó fi lọ wọ Àjàṣẹ́ ní Kútọ́lù tá a pè ní Port Novo lónìí Aláàfin Ọ̀yọ́ lóde o. Lọ́wọ́ àgbà bẹ́ẹ̀ kò tí ì sùn ọwọ́ Tógò ọwọ́ àgbàdà bẹ́ẹ̀ tó fi wá dé ibi tá à ń pè ní Yewa lónìí Ẹ̀gbádò lè gbádò ń jẹ́ ẹ lè pè wọ́n ní Ẹ̀gbálúwẹ̀ ẹ lè pè wọ́n ní Ẹ̀gbádò ẹ sì lè pè wọ́n ní Yewa
ọdún mẹ́ta ni Aláàfin Ọ̀yọ́ máa ń yan Olú fún wọn nílùú Ìlaró. Ìjà náà ń bẹ́ẹ̀ o, wọn ò jiyàn o, ìtàn bẹ́ẹ̀ Aláàfin Ọ̀yọ́ ló ní o. Ọwọ́ padà bẹ́ẹ̀ ọwọ́ akọ́rọ̀sì wa fẹnu sọ ojú ọ̀nà padà sẹ́ẹ̀pá tí kò wọ́pọ̀ òkè ogun Ìṣẹ́yìn Ṣakí Tẹ̀dé Ìgbòho lọ́dọ̀ àwọn bàbá wa Ọ̀yọ́ nílòlè àti kó ọbẹ̀ sínú o àti kó ọgbọ̀dẹ̀ Ìbàràpá sínú o Ìbàràpá méjèèjì àti kó sínú o ṣé irọ́ la pa àtẹwọ́ ìdá. Àfírí ọba kankan fi ìtàn ní tẹ́rì rẹ̀ ń bẹ ṣùgbọ́n torí àwọn ọmọ wa tí wọn ò mọ̀ tàn náà la fi ń sọ. Bàbá wa kú bàbá yèyè àti bàbá wa Ọ̀nìrìṣà kò síjà láàrin wọn nọ́mbà àwọn ń bẹ lọ́wọ́ ara kí n tèmi. Kí n tiẹ̀. Ẹ bá sì ní òun bá ìdàgbọ́ tí lájú àbá sì wá ń bú ọba kan. Níbi ilé òṣè fowó rà wọ́n bí níbi tẹ́ ti ń bí yàn. Wọ́n sì tún wá tọ́ mi níbi tẹ́ ti ń tọ́ yàn. Láyé àfẹ́ tó bá jẹ́ ọmọ àlè Ìbàdàn ní ọ̀wá lòun wọ́n máa ń sọ pé kò sí ìlú kékeré kò sí ìlú ńlá èèyàn bẹ̀ ni. Ìlú àwọn ìlú akánbẹ ní Ọ̀ṣun state ìlú Awó tí mọ́tò bá gbé yín kọjá ní Awó ẹ̀ mọ̀ wọ́n pé Awó bẹ́ẹ̀ ni ìtẹ̀gbẹ̀rún ọdún kan bẹ lórí ẹ̀ bẹ́ẹ̀ ni Àrà ìtẹ̀gbẹ̀rún ọdún bẹ lórí ẹ̀ bẹ́ẹ̀ ṣe wá pẹ́ tó abẹ́ bàbá wa ikú bàbá yìí ni wọ́n wà. Ẹkùn Ọ̀yọ́ Yorùbá àwa pín sí mẹ́rin ẹkùn ọ̀tún ẹkùn òsì ẹkùn bọ̀lọ̀ ẹkùn èkó gbogbo wọn gbà ẹ wá wo gbọ́dá wá wí ẹ wá wo ní stéètì tó gbà kọjá Ògùn state Ọ̀yọ́ state Ọ̀ṣun state ọgbà Kwara state tó fi lọ wá bákan ní Kogi tẹ́ ẹ̀ wá ní pé àwọn baba ńlá wa wò ó ṣe àfi tàbùkù ẹnì kankan nínú ìtàkùn sí gbogbo olùkan ní tìbútòrò ilẹ̀ Yorùbá lónìí tí ọba sọ̀tàn tí orúkọ Ọ̀yọ́ Àbáláàfin ọba jáde ń bẹ̀ àlọ́ wọn ó pè Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sí lóhùn lórí ọba ní rọ́là ń pa á ní kó náà jáde kọ́sọ tiẹ̀ ìjókòó wá ń bì àfi ń dá ọpẹ́ fọ́lọ́ ni àfi rẹ́nì kankan fi ìjọ ọmọ sọ̀tẹ̀ bàbá wa lápòmù ní mo ní mo ń bọ̀ ẹ̀fọ́ríjì mi mo sọ̀tàn bí ọ̀rọ̀ ṣe rí bí ìtàn ṣe rí bí ọjà àpòmù ṣe rí ìtàn ṣẹlẹ̀ pẹ̀lú bàbá wa lápòmù bí ìtàn ṣe rí nìyàn mo rò pé lẹ́yìn ìgbà yẹn àwọn kan sọ ìtàn bàbá rò pé mo ní èmi kọ́ mo sọ ìtàn tí ìhè ní sọ̀rọ̀ kí n mọ́mọ́ ọ̀rọ̀ tí mo sọ mọ́ torí pé ìní sọ̀sọ́kùsọ tó bá di bí ìtàn ọ̀rọ̀ mi lọ́rùn ogun ní ìní mọ́ mẹjọ rò torí lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ gidi gan ìlú Ìbàdàn bàbá wa Olúbàdàn àti bàbá wa Aláàfin kò sí àwọ̀ láàrin wọn ibi tó ṣèlú ń dálẹ̀ ibi tó bá wa dé ríru ibi kò sáwọ̀ kankan láàrin wọn ọ̀rọ̀ òṣèlú kò sí ìṣòro gómìnà kò ní lọ́dà álẹ̀ ibi tẹ́mbà ti bẹ̀rẹ̀ rẹ̀ ibi tí yọrí sí lárí o bẹ́ẹ̀ sì ni àwọn òpìtàn àní dákẹ́ ìbí a máa sọ mo fi ìtàn ní àná mo fi ìtàn lónìí tí n bá dijú ibi tílẹ̀ Yorùbá lọ mo fi ìtàn ní ẹ ṣé gan.